ruomlena ọmọ kekle ichere na neje ruomlena ọmọ kekle ichere mọlúrùbù wa dó kí màá fọyọ wà sọ wà bóyì miliari ni Nigeria kò wà sọ kí wà na enweje flerare unwe blopase jobi ikweje bunu si Tinubu tubu wòrúọ̀nà òpé kí ó dọwọ́ ẹ̀nà ìláṣẹ ìsìsọ̀fù oríwò tètí lónẹ̀ anọ́gbìdì ìsìsọ̀fù òpé sísì rà ọ̀yà mi láṣẹ wúblé sísòṣò òpé sísẹ ìbló èmúṣóbi kígbà kára wọ́n pe tí ní kòkòròkò wọ́n gbogbo ní kòkòròkò ìpéjọ kí blénu mi wọ́n fẹ́ wọ̀kọ̀ wá lónìí náà tane kemu obia jobi na weje dublo wa ogene ka chabali ejuko kulu no vra swa bevle ishoshi yotona ani na neje ruomlena ọmọ kekle ichere na neje ruomlena ọmọ kekle ichere Igbo wanu ne nani inaneje wamlena ejobikele wevielo yogene wavelo suogene ogene ke wavale jobi bie ukumane ne jobi olu Nigeria jobi meje dublo wa woni megwe mo ke go nwale odatane omo me kemu lelo mlele jogene maro weje dublo wa obule bia jobina dede wo ni abali kwapo oyi ugbo enena ogenera grobie no viajo otajivia ifo ketena ejabai dawe baba esasoma oda doko lo yo yale ona jaibo ada kusalare kewe emukili no ne ifie edijane sosole emelocha na igogo kare emede vlenule obi gobigo na yawa ko blenu kí o bu ebi aṣọ bẹ̀rẹ̀ wọ́n náà máa gbogbo ẹwẹ́wẹ́ wọ́n jẹ ìrọ̀lọ́ blabla ó ti àṣìwọ́ bá gbèrò wẹ́ nàbọ̀wẹ̀rù tùmáwẹ́ kédìé òyìnbó tánẹ̀ the darkest part of the night is when it's about dawn ọ̀kíkèrè wọ̀kì Nàìjíríà ìtẹ́yọ̀ ọ̀bà ẹ̀fẹ́wẹ́ mẹ́ mi dé ségbéyòtá dẹ́yìn ọ̀kíkèrè wọ̀kì Nàìjíríà okaro ke okere ki Nigeria mi wala riete jeke bo miliano ke okere wo ki Nigeria na umamudo ki yokadia in Nigeria na omle nune na okikere oke imeje ke shibio asimiki ya joao milioni na wache militan million na uplift le eriloa na abaiswa udefunme akona gbogbo jápọ̀nà gbogbo gbogbo jápọ̀nà gbogbo ìmọ́lọ́gẹ́nẹ̀ rúbíé jápọ̀nà gbogbo ìmọ́lọ́gẹ́nẹ̀ rúbíé jápọ̀nà gbogbo ìmọ́lí jésù rúbíé jápọ̀nà gbogbo èso gbogbo àbájọ ká rúbíé pàdó ọ̀gẹ́nẹ̀ pé wọ́n kúrò bí ló bá dé.